iléeṣẹ́ ológun bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọ̀tun lórí ẹgbẹ́ agbébọn Mahmuda tó ń sọ̀rọ̀ bí agbọ́n ní Kwara o. ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà Lieutenant General Olúfẹ́mi Olúyẹdé ó ti pa á láṣẹ fún àwọn ológun pé kí wọ́n má lé àwọn agbébọn kúrò ní ìjọba ìbílẹ̀ Kayama àti Baruti ní ìpínlẹ̀ Kwara àti àwọn ìpínlẹ̀ tí àwọn agbébọn náà tí wọ́n ti ń ṣọṣẹ́ o. Olúyẹdé ní iléeṣẹ́ ológun ní ohun tó yẹ láti lé àwọn agbébọn náà kúrò láàrin oṣù kan àti pé orílẹ̀-èdè wa Nàìjíríà kò lè fi àyè sílẹ̀ fún ẹgbẹ́ agbébọn láti máa tàn káàkiri o. ó mà sọ èyí lásìkò tó ń bá àwọn ológun sọ̀rọ̀ nígbà tó ṣe àbẹ̀wò sí báràkì ológun tó wà ní Sóbí nílùú Ìlọrin tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Kwara. àbẹ̀wò ọ̀gá ológun sí báràkì ológun ó mà ló mà dá lórí fífún àwọn ọmọ ológun ní ìwúrí o bí wọ́n ṣe ti fẹ́ mórílé agbègbè tí ìkọlù àwọn agbébọn tó ti ń wáyé o láti ilé ẹgbẹ́ agbébọn Mahmuda jáde kúrò níbùbá wọn. a kò lè fàyè gba Boko Haram míì níbikíbi lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ní báyìí tí ẹ ti wà ní ìta mo mọ̀ pé ẹ ó sa gbogbo agbára yín láti rí wípé àwọn agbébọn yìí wọ́n kúrò ní agbègbè yẹn fún wa láàrin oṣù kan. n kò fẹ́ gbọ́ nípa àwọn ọ̀daràn yìí mọ́ ní Kainji Dam. nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ Olúyẹdé ní gbogbo ìṣẹ̀lẹ̀ tí yóò da àlàáfíà láàmú lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó níjọba kò ní fi àyè gbà. mò ń sọ fún yín pé láàrin oṣù kan nǹkan yóò ti yí padà. ní ọjọ́ ajé Monday ọjọ́ 21 oṣù kẹrin tá a wà nínú rẹ̀ yìí ó ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara náà ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn agbébọn tó ṣe ìkọlù sí ibùdókọ̀ kan ní Iléṣà Bàrùbá ní ìjọba ìbílẹ̀ Baruti ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ṣekú pa èèyàn 6. bákan náà ó ní àwọn èèyàn 2 míì ó mọ̀ tó fara gba ọta ìbọn nínú ìkọlù náà tí wọ́n sì wà ní ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọ̀ọ̀run báyìí. agbẹnusọ ọlọ́pàá Kwara Adétóun Èjìrè Adéyẹmí nínú àtẹ̀jáde kan tó máa fi léde ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ó máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Èjìrè Adéyẹmí ó sọ wípé nǹkan bíi aago 9:30 alẹ́ mọ́ni tí ń ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2025 làwọn agbébọn náà mà ya wọ ibùdókọ̀ náà tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ sáwọn èèyàn tó ń gbafẹ́ ní ilé ìgbafẹ́ kan ní ẹ̀gbẹ́ ibùdókọ̀ náà. ìkọlù náà mà wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn agbébọn tí wọ́n jí gbogbo èrò inú ọkọ̀ kan gbé lọ o. ìròyìn wá sọ wípé ìlú Àbújá ni ọkọ̀ akérò Sienna ọ̀hún ó mà ló mà ti ń bọ̀ kó tó bọ́ sí ọwọ́ àwọn òṣìkẹ̀ ìdáná ní ìpínlẹ̀ Kwara. wọn kò tí ì rí àwọn èèyàn ọ̀hún gbà jáde báyìí. ọ̀gá ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti wá fi ń dá gbogbo ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà lójú pé láàrin oṣù kan gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà nídìí ẹgbẹ́ Mahmuda yìí gbogbo apáta la máa fi jáde bí ìgbà tí ọdẹ tó bá fi òkété jáde kúrò nínú ọ̀sà. Ọlọ́run dákun kó jẹ́ ó ṣeé ṣe kó bá dé ètò ààbò padà sórílẹ̀‐èdè wa Nàìjíríà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹwàá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣe pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o lágbára Ọlọ́run ọba rèé àbúrò ní ṣe wá a kú òní ti ṣe ọjọ́ Jímọ̀.